Wasiu is not their family, it's not from them. That is àwọn tí Wasiu kọ́kọ́ kọ lẹ́tà sí tí wọ́n ní kọ́ mọ́ tó oyè kan gangan àwọn tó yẹ kí ó fi ọba tó fẹ́ jọba gangan. So wọ́n ti deny Wasiu. Now kí ló dé tó jẹ́ pé Wasiu náà ní ti fìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀. For that again, let me tell you the truth. Pé Wasiu kọ lẹ́tà sí ruling house àkọ́kọ́ òun yìí kọ́kọ́ òun ló lọ sọ́dọ̀ ti Anikilaya àbí kí ni wọ́n pè wọ́n bẹ́ẹ̀ ni bàbá yẹn òun náà ló padà lọ síbi tí wọ́n ti kọ̀ ọ́ tán ní kì í ṣara wọn fìdí pọ̀tẹ̀ gan náà tí wọ́n tún wá sọ pé wọ́n tún fẹ́ jump láti fi ìdí ọ̀dà wọn yẹn ní òwò orúkọ wọn máa ń sá sí mi lẹ́nu ó yẹ kí n kọ́ sílẹ̀ I will write it down máa kọ́ sílẹ̀ sí. So kí ló dé tó tún ti jump kúrò ní ó lọ òun nìkan ló kọ lẹ́tà sí àwọn tó náà fẹ́ jẹ́ ń jọ́sí. Let's go straight to the point like Wasiu Ayinde. Kini reason tí the governor Dapo Abiodun náà fi sue Dapo Abiodun is ó dàbí like a joke, a lot of things má kàn dédé yí nǹkan. You see the way you turn everything to joker to play like play, you know, you play game with many things so you come serious pẹ̀lú you play, you now turn everything to a joker, you know, you turn it to joke. It's affecting the system. Kini reason tí Wasiu máa fi sue governor Dapo Abiodun? Number one, torí wọn sọ pé okay ó sue the governor Dapo Abiodun bóyá torí pé the governor Dapo Abiodun ló support wọn pé kí wọ́n má gbà sí pé kò ṣe ọmọọba níjẹ̀bú ni níjẹ̀bú ni kò relate mọ́ both ruling houses. Okay, ṣé governor Dapo Abiodun ló sọ bẹ́ẹ̀ ni? Kí ni reason tó fi sue governor Dapo Abiodun? Kí ni reason tí Wasiu fi sue Dapo Abiodun? Number two, wọ́n ní the other àwọn tí ọba tó yẹ kó mú ọmọ oyè sílẹ̀ wọ́n ní wọ́n fẹ́ rọ̀bù wọn. Okay, bóyá wọ́n fẹ́ àtòtórí bí àwọn èèyàn ṣe ń carry rumor sí pé because of Wasiu ni wọ́n fẹ́ fi system rubbish wọ́n fẹ́ fi system rọ́ọ̀bù àwọn people yẹn. Now okay, these people wọ́n ti sọ pé okay o tí wọ́n ní wọ́n fẹ́ fi system rọ́ọ̀bù ń sìn ẹ má rọ́ọ̀bù wọn o, don't rob them. Wasiu is not a king of Ijebu, kò ń ṣe Ìjẹ̀bú Òde. Wasiu ò tọ́ sí ọba Ìjẹ̀bú Òde. Wọ́n ní pé kò ń ṣe yàtọ̀ sí pé wọ́n ló wá láti ibì kan ẹni tó bá fẹ́ jọba Ìjẹ̀bú Òde bàbá ẹ̀ gangan bàbá tó bí ó gbọ́dọ̀ mọ ibi tí wọ́n sin bàbá ẹ̀ sí. Ṣó ti ẹ̀yin ẹni tó bá fẹ́ jẹ ọba Ìjẹ̀bú Òde àti ọba kọba and again Wasiu ẹ jẹ́ kí ẹ má tó torí Wasiu da gbogbo nǹkan rú ní ilẹ̀ Ìjẹ̀bú Òde o. Kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe tó bá jẹ́ pé wọ́n fẹ́ ṣe fún Wasiu tó fẹ́ ṣe fún orílẹ̀-èdè àti tó fẹ́ ṣe fún Ìjẹ̀bú tí wọn ò tí ì ṣe tí wọn ò dẹ̀ tún lè ṣe tí Wasiu ò bá jẹ ọba. Kò sí development kankan tí Wasiu fẹ́ mú wọ Ìjẹ̀bú Òde o. Kò sí ju confusion lọ. Ó ti yé yín Wasiu ò qualify ipò tí ẹ̀ ti parọ́ ò yẹ kí òpùrọ́ àti olè kó máa jẹ ọba. We are saying it's not because we hate people. Ní junction tí orílẹ̀-èdè wa dé tí everybody máa sọ wípé àwọn olódodo máa wá bí tó máa sá lọ ní kúrò lórílẹ̀-èdè Nàìjíríà. Ó wá di ẹni láyà kó wá wọ̀ àwọn apààyàn nìkan ló lè máa gbé ní orílẹ̀-èdè Nàìjíríà àti ìyàwó àwọn apààyàn àti àwọn ọmọ tó bá àwọn ọmọ èèyàn tó bá ń pa èèyàn. Àní pé kò ráìtì kí òpùrọ́ báwo ni òun nìkan ló sọ nígbà tó ń sọ pé àwọn ìdílé múyẹ̀mí kí ni orúkọ wọn lóun ló fẹ́ jẹ́ ó sáré lọ́bẹ̀. Wọ́n tún sọ pé ó tún ti kan pé wọ́n ní àwọn tí yẹn wọ́n late láti gbé kinní kan wá ẹjọ́ ìtorí Ọlọ́run o kí wọ́n bá lè sọ pé wọ́n late náà ni Wasiu ṣe suddenly wá kọ lẹ́tà sí wọn olómú lẹ́tà ìwà late tó submit ní on the 10 àti on the 10 náà dẹ̀ ló ti da gbogbo nǹkan rú tó dẹ̀ mọ̀ wípé 4 days ló kù fún àwọn ruling houses yẹn ruling house yẹn láti submit ọmọ oyè wọn sílẹ̀. He came purposely and deliberately to come and cause confusion among them. Wasiu came
arrive at that junction on that 10th of December to come and cause that confusion. And people do tell us that ẹ má jẹ́ mi ní purọ́ pé àwọn party tí Wasiu gbogbo party ni Wasiu máa ń ṣe náà, because I remember nígbà tí even gan nígbà tí PDP, that is kí lorúkọ wọn Ọ̀túnmágbéga Daniel tó wà ń bẹ̀ bó ṣe ń lọ ló ń bọ̀ ó tẹ̀ yẹ pé APC lòun ṣó ṣe ló ń gba oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀. So any party anybody tó bá ti ń win ní surrounding Wasiu òun ni ọ̀rẹ́ Wasiu ṣó ti ṣe bẹ́ẹ̀. Ó sì máa yé yín tó bá ti yé ó yìí máa yé yín lọ́la ó dẹ̀ yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ṣó ti yé. So ìgbé Wasiu ti lọ síbi àkọ́kọ́ wọ́n reject ẹ̀, ẹlẹ́ẹ̀kejì náà wọ́n máa reject ẹ̀ ni kọ́ má dé oppose ẹ̀ kọ́ má dé rọ́ọ̀bù àwọn tó yẹ anybody tó bá tọ́ sí ruling house tó tọ́ sí ẹ má fi agbára ẹ má fi ṣe torí ẹ̀ mọ́ nǹkan tọ́lọ́run máa fi ń ṣèdájọ́ fún yàn. A lè máa sọ́ọ̀sì kẹ́ máa wí pé awáláwa ń bẹ̀ kò sẹ́ni tó fẹ́ mú wa, Ọlọ́run wà tó máa ń mú ẹ̀dá ẹ mọ̀ kan Ọlọ́run wà. Ṣé rí ẹ má máa jẹ́ ká fi gbogbo agbára tọ́lọ́run bá ti fún yàn báyìí kẹ́ ṣe pé ẹ fẹ́ fi da nǹkan rú ni ṣó ti yé yín kẹ́ fi da nǹkan rú kẹ́ fi mú ní àwọn èèyàn ti ń jáde ṣé ọba tó jẹ tẹ́lẹ̀ ṣé Ifá ló mú èèyàn gangan ní Ifá mi ò ṣe Ifá sami mi ò mọ̀ nípa kíní bọ̀ ìtí mi wá dẹ̀ mọ̀ dáadáa mi ò fẹ́ sọ ní but according to philosophy àti inspiration nínú mi I know èèyàn gangan ní Ifá torí tó bá da gbogbo kíní yẹn sílẹ̀ kò sí ilé tó bá ti jẹ́ pé wọ́n ń jọba tí wọ́n ní máa da kíní yẹn sílẹ̀ tó bá dà sílẹ̀ èèyàn ló máa ń sọ pé nǹkan bábà ló sọ Ifá gangan ò kì í sọ̀rọ̀ ṣó ti eyín èèyàn fúnra rẹ̀ èèyàn tó jókòó ti tó bìrì pé òun yẹn ní tó bá ti òkè Ifá lélẹ́yìí o wọ́n á dà sílẹ̀ anything téèyàn bá fi oníkálukú lónìí kan tó fi máa ń dífà tiẹ̀ ẹlòmíì máa ń lo káórì ẹlòmíì á máa lo kíní ìṣin báyìí tó ti ẹlòmíì á lo wọ́n ṣàní oríṣiríṣi ẹlòmíì á máa tẹ̀ á máa sọ nǹkan tí á ní Ifá sọ ṣó ti yé èèyàn ní Ifá èèyàn ló ń sọ tí Ifá sọ just like bá ṣe sọ pé a ṣe ka bíbélì wa lónìí èèyàn náà ló kọ bíbélì ló gba inspiration ṣó ti yé bẹ́ẹ̀ yẹn but at the same time bọ́n bá ṣe ni wọ́n ń ṣe nǹkan kó ba lè da torí pé èyí tá ti dàrú gbogbo èèyàn ló sọ pé o adúpẹ́ o ọba Síkírù Awùjalẹ̀ is a really man máa yẹn bàbá yẹn wọ́n wà wípé dignity wọn stand go wọ́n dẹ̀ máa ń dúró lórí òtítọ́ àbí bẹ́ẹ̀ kọ́ Wasiu lọ sí school náà gbogbo àwọn ọba ló wà ní gbogbo surrounding ìgbèríko ó dídí Ìjẹ̀bú-Òde to believe much in education wọ́n ní university almost bíi mélòó kan ní Ìjẹ̀bú-Òde ṣé tí wọ́n believe much wọ́n like Wasiu lọ sí school kò ní nǹkan tó qualify kò ní qualification tá láti jọba Ìjẹ̀bú-Òde one ìwà Wasiu ò dáa ẹ má fi wò wípé Wasiu mọ president Tinubu ṣe a lot of injury ni president Tinubu ti gbà nítorí Wasiu bọ̀ kó bá ní wọ́n ìfẹ́ gba injury yẹn wọ́n ìfẹ́ gba ojú bíi ti Wasiu sí kò ṣe nǹkan kan bọ̀ tí àwa ń sọ gẹ́gẹ́ bí ọmọ tí ó jẹ́ ọmọ Yorùbá torí pé tí ìdí bá bàjẹ́ torí ìdí ló máa ń dà àwọn tó bá lọ sórí position kan tó bá lọ 4 years 5 years tó bá ṣe tán wọ́n máa lọ ọba ò kì í expire ọba ò kì í expire until ọjọ́ tó bá ti kú àbí tó bá wàjà so wọn ò lè force torí ẹ̀ ní ọba ló yẹ kí a wà very very careful láti máa yan ọba kan ni wọ́n yàn ní Ọ̀ṣun state yẹn ní Yorùbá land yẹn náà ni wọ́n ti lọ mú wọn náà lọ mú ọba yẹn ní Amẹ́ríkà ọba wà ní ẹ̀wọ̀n ní Amẹ́ríkà bàbá tó wà lórí oyè ń sìn President Bola Ahmed Tinubu wọn ò ní wà lórí oyè yẹn forever mi ìrobí sí wọn mi ìdẹ̀rọ́kú sí wọn wọn ò dẹ̀ ní wà lórí wọn ò ní wà ní ayé inú forever torí ẹ̀yìn kan tó máa ṣe sí ẹ̀ tí ó yẹ pé tó bá dàgbà tó bá lọ gan sí ìtàgbà lọ ni wọ́n máa gbàdúrà fún kò ń ṣe náà máa tún ṣépè fún wọn kó ṣépè fún wọn máa ṣépè fún wọn gbà tó bá lọ. Wasiu ò ka ìwé ẹ jẹ́ kí ilé ọba tó kàn ń sìn ẹ jẹ́ kí ẹ fún wọn ní time wọn ní ọba ẹ̀mí kí lórúkọ ẹ̀ ọmọ Bàdàpọ̀ that's governor of Ogun state wọ́n lòun ló sọ fún wọn pé kí wọ́n hold on first wọ́n fi system wọ́n fẹ́ fi da gbogbo ẹ̀rú sódà wọ́n á sọ pé wọ́n á jump ilé ti rúdí house yẹn wọ́n wá bọ́ sí pọ̀tẹ̀ kí ló dé tí Wasiu ti ja olè lójúkorojú bẹ́ẹ̀ tó tọ́ pé òun wá láti bẹ̀ yẹn
ó tún gbà tó sọ pé wọ́n tún jump á tún sọ pé òun nìkan tó bá tún ní wọ́n jump yẹn náà á tún lóun tún wá láti ibi kẹta ó lè ní ẹ má máa jẹ́ ká gba olè láyè láwùjọ tí ẹ bá ti gba olè láyè láwùjọ ẹ cancel EFCC tẹ́ bá ti gba Wasiu láyè láti jọba ní Ile Ìjẹ̀bú Òde ẹ pa ní tó bá ti ń jẹ́ EFCC ẹ parẹ́ ipe àwọn kan fẹ́ jẹ fún ṣe fraud kan investigate wọn kó má sí pé wọ́n investigate fraud kankan mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà tó bá ti ẹ̀yà gan tẹ́ bá ṣe ń ṣe lọ yìí bóyá kó má torí bẹ́ẹ̀ ṣe investigate àwọn bandits ẹ má investigate àwọn fraud torí bandit àwọn tó ń pa èèyàn gbogbo ẹ̀sùn burúkú ni wọ́n ti fi kan Wasiu Ayinde gbogbo nǹkan burúkú ló ń ṣe kéèyàn máa parọ́ wọn ní ẹni tó bá ti ń parọ́ máa ja olè Wasiu ń ja olè lójúkorojú ifá tí wọ́n dá kí ni ifá tọ́nà máa ń dá yẹ mi ò ń ṣe ọmọ fá tọ́nà máa ń dá báyìí tọ́nà máa ń dá tọ́ni ifá olè ni wọ́n dá fún Wasiu bọ́ tí ó yẹ Ìjẹ̀bú yẹn ó yẹ Awùjalẹ̀ tí Ìjẹ̀bú yẹn kò ṣeé jí gbé kò ṣeé jí ẹ má fi agbára wọ́n ní tí ìjọba bá ti dé ìjọba amúnimóògùn ẹni tó bá ṣe tó commit crime ìjọba amúnimóògùn ni kì í ṣe gbogbo nǹkan tó sọ pé kí ìjọba máa ṣe fún wa tí ìjọba ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà kò ń ṣe kì í ṣe pé kéèyàn má tọ̀ sọ́ba kan wá fi ìjọba nítorí tó mọ ẹni tó jẹ́ president ìyàbó mọ àwọn tó wà ní power that's not what the position of presidency or even gbogbo anything position tó bá náà wà kì í ṣe nǹkan tó ní kó fi ṣe nìyẹn orílẹ̀-èdè wa to protect us to care for the nation kò ṣe kó máa oppose àwọn tí ò dá sórílẹ̀-èdè wa it's not a good thing kéèyàn fi ẹni òpùrọ́ àti olè ìwà burúkú ẹ̀ kó máa fi jọba torí pé ó mọ president rí ṣé iṣẹ́ tí wọ́n gbé fún president wa tí wọ́n yan president wọ́n elect wọn fún ṣé pọ́sì yẹn ṣé wọ́n ti ṣe yẹn tán ṣé wọ́n ti ṣe tán torí fraud lélẹ́yìí o fraud tó face to face fraud lélẹ́yìí a mọ̀ wípé àwọn èèyàn ń ṣe fraud ní Nàìjíríà tó pé irú Wasiu elétò fraud ló ti ṣe wọn investigate ẹ̀ rí ó fraud àwa alo Nàìjíríà àwa la kọ lẹ́tà síbẹ̀ wọ́n protect ẹ̀ ní that's not kò ń ṣe gbogbo ipò agbára àti àwọn politician àwọn tó ń lo ipò wọn fún nsì kì í ṣe nǹkan tán ní kán lọ lò fún democracy yẹn wípé kẹ́lẹ̀ wo tó wọ́n ṣe sọ pé torí ẹ̀ wọ́n ṣe fún wa ní àwọn èèyàn ṣe condemn ìjọba ológun àwọn military kìíní yẹn ni wọ́n ṣe condemn ẹ̀ wípé they don't listen they take decision but àwọn ti ìjọba alágbádá yìí wípé àwọn èèyàn ló elect wọn they have to listen to them majority carry the vote not that you just because you are a president or you are close to the president now you open people with the name of president nígbà tí o lè ṣe iṣẹ́ wọn president ò kì í ṣe iṣẹ́ olè náà wọn ò ní pé kó máa ẹni tó bá ti fún president wa kó máa fi jalè náà ó lè nìyẹn kó ṣe ìgbà tí ó dáa lórílẹ̀‐èdè òun ni gbogbo wa ṣe condemn tí ìbàjẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló ń gbàdúrà fún ìjọba ológun bẹ́ẹ̀ ni ní ìgbà tó yẹ pé you don't listen to the public again they are riding people from their rights they are stealing their things away lójúkorojú báyìí wọ́n ń ṣe ìkà fáwọn èèyàn wọ́n ń cause àwọn èèyàn they are making some people happy that are bad people they are making them happy and àwọn èèyàn gidi wọ́n dẹ̀ ń deny wọn for their rights. ẹ jọ̀ọ́ o tó ọ̀rọ̀ èèyàn kò ní kí wọ́n máa sọ òun o kéèyàn wà ní ipò kò ń ṣe pé láti máa fi ba ayé èèyàn jẹ́ o it's for you to listen to people around you àwọn tó ti elect yín you are not even there to oppose idea is to listen let me tell you something àwọn program kan máa ń lọ nílùú Canada níbí báyìí kò ń ṣe ó lọ náà káàkiri America wọ́n máa bèrè ni wọ́n send kí ni wọ́n máa ń pe kíní yẹn náà wọ́n send message jáde wọ́n ní kóníkálukú kó máa sọ opinion ẹ̀ they will ask you I mean like gbogbo nǹkan tó máa ń ṣe nílùú wọ́n máa bèrè wọ́n máa pè káàkiri wọ́n máa pè àwọn citizen káàkiri wọ́n máa bèrè fún opinion wọn because they don't want because they know that they are ruling them they are there just for them to please the citizen not because they want to show muscle ìlú òyìnbó tó fi dájú tí a fi máa ń sọ pé they are better than Africa because we don't listen to our people after getting the people are going they are the one voting lifting you to that position and when you get to the position ẹ mọ̀ nǹkan ẹ wá di
mi sọ pé kì í ṣọ̀gá Ọlọ́run ti gbé yín fún number 1 láti fi number 1 seat lé yín lọ́wọ́ number 2 number 3 number 4 number 5 títí dé gbogbo position tó bá wù kẹwàá ṣé ti yẹn ní but at the same time kẹ́ ẹ lè fi tọ́jú ìlú ni kì í ṣe láti fi pa ìlú lára anybody tó bá oppose Wasiu sórí ipò yẹn ẹ fẹ́ pa ìlú lára ẹ ń pa ìlú lára ni ẹ kì í ṣe ẹ ń pa ìlú ẹ fẹ́ pa ìlú lára ni kì í ṣe rọ́ kò sẹ́ni tó Ọlọ́run Elédùmarè ń gbọ́ kì í ṣe ọ̀gbẹ̀jọ́ ṣe iye táwa gan sọ yìí kì í ṣe torí pé nǹkan tó ṣe fún mi nìkan la ṣe sọ a kò rí pé ìwọ olè ò dáa ni when you don't do right thing you cannot get right answer so anybody tẹ bá wá sọ wípé àti sọ pé ẹni tó bá ti support Wasiu láti jọba yẹn ní tó máa ṣe yín nìyẹn kì í ṣe rọ́ ó máa padà wá ṣe bọ́tẹ́lò mi ò kí ẹ̀ ṣé ti yẹn mẹ́yẹn tó bá ti wá yá ẹ máa jáde lẹ́yìn náà gbàgbọ́ nínú ìbọn torí gbogbo ẹ̀yin wèrè kan tẹ́ máa ṣọ́ báyìí lórí mídíà ẹ̀ẹ́dẹ̀ lè jáde kẹ́ lọ báwọn báńdì kẹ́ lọ báwọn fa wèrè àbáwọn ìjọba náà tó ń jojú yín tó máa ṣe yín yàmàyàmà bọ̀tọ̀ ni mo wá sọ pé tẹ́ ẹ bá ti wá fi Wasiu jọba tí ò tọ́ sí tẹ́ ẹ mọ̀ pé ẹ sọ fún ẹ fún ní torí tó bá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n ní ẹ president yes wọ́n lòun ló back Wasiu tẹ́ bá ti wá fẹ́ fún Wasiu ní ẹ fẹ́ fipá gba ipò yẹn lọ́wọ́ àwọn tó tọ́ sí láti fún Wasiu ẹ cancel FCC robbery nìyẹn kò nídìí ká máa investigate fraud because original fraud ni Wasiu ló ti commit ó jà wá ló lè fraud gidi original ló ti ń ṣe a ṣe máa wà ní position tó jẹ́ pé láti máa back àwọn èèyàn láti máa ṣe burúkú ni láwùjọ and you want to be tẹ́ ẹ̀ bá tiẹ̀ fẹ́ sinmi tẹ́ ẹ̀ fẹ́ kí ẹ̀yin tó lẹ́lòmíì ìfra rẹ̀ kò fẹ́ sinmi tó bá ní ẹ̀mí èṣù nínú a máa ní kó má sinmi tí ò dẹ̀ fẹ́ dáadáa àwọn aráàlú gan fẹ́ dáadáa fún ara wọn nísìn torí pé èèyàn ò kì í rí kéèyàn rí kí Wasiu tí òkò Wasiu ò lọ school tó bá dẹ̀ pé ẹ fẹ́ mọ̀ọ́dẹ̀ tẹ́ fẹ́ gbé sípò tó yá mi tako tí n bá dẹ̀ tako mo ní right he has given me the right to tako òun torí pé ọmọ alátakò ni mí ó dẹ̀ ti ṣèkà fún mi àkàìmọye àṣeyọrí mi tí Wasiu tako àkàìmọye bí tó ti ṣe fún mi mò ń lọ jẹ́jẹ́ mi lọ́nà tí ìrìnàjò ayé mi súnmọ́ ti ní kékeré tèmi tó dẹ̀ rí kí ní ẹ̀ṣẹ̀ mi nìkan ló ṣe fún ló máa ń ṣe báyìí fẹ́ẹ̀ fáwọn èèyàn láti tako èèyàn láti dáwọn èèyàn bọ́ tí n bá ṣe bẹ́ẹ̀ fún padà kò sí kan tó fi ń ṣèyàn ohun tó bá gbìn ló máa ká and again Ite Awujale yẹn Wasiu gangan everybody knew including the president himself mọ̀ pé Wasiu ò jẹ́ tọmọ ọba wà láìtàlà wọn mọ̀ wọ́n ti mọ̀ pé Wasiu kò tọmọ ọba kankan báwo ni ọba tí wọ́n máa ní ẹni tó bí ẹ tó bá pọ̀ ìpè Wasiu tó bá pọ̀ kàn tiẹ̀ tó wá sí Ìjẹ̀bú Òde tó kàn jẹ́ pé òkè wá sọ pé òkè o ilé yìí ti ń jọba torí oríṣiríṣi àlè máa kà wọ́n kọ́nà pa ń wọ́ anybody lẹ̀ a lè sọ fún ẹ pé bọ̀tí bàbá ẹ̀ wọ́n ní wọn ò sí sí Ìjẹ̀bú Òde gan ṣé ti yé a kò ń sọ pé ìwà olè kò dáa láwùjọ ẹ má máa jẹ́ ká ja olè mọ́ èyí tá à ń sọ yìí náà tá a máa sọ pé a máa fight àwọn tó kó owó ìlú jẹ tó ń kó epo jáde tó ń ja olè lóríṣiríṣi Wasiu ti ja olè owó gbogbo owó tó ló ń wá nígbà ayé bàbá Buhari yẹn ó wà lára owó gba ẹni Wasiu kọ́ ilé hòtẹ́ẹ̀lì gbogbo oríṣiríṣi kan tó kọ́ yẹn ó wà ń bẹ̀ wọn ò ní investigate òun tẹ́ èmo ní ká máa investigate àwọn kan ká máa investigate àwọn kan ìdí tá a fi dẹ́rù la fi bọ́ mọ́ ṣe bí aláfẹ́ ìṣọ́fù Nàìjíríà fẹ́ gé kí orílẹ̀-èdè Nàìjíríà dá ni tá a bá fẹ́ kó da ó ní àwọn nǹkan tó da la ìgbésẹ̀ tó da la máa gbé a ní rírọ́ ká pè lékè àmì ká pè lóòótọ́ a ní rí èké òtítọ́ ká pè ní irọ́ a ní rí àwọn tó ń jẹ ìyà àmì tó ń ṣiṣẹ́ kó máa jẹ ìyà ká wá jẹ́ kí àwọn tó ń ba ayé jẹ́ kó máa jẹ gbádùn wọ́n ti irú kí ni gbogbo yẹn kò da tí ò bá da kò da ló ń jẹ́ ẹ jẹ́ ká máa ẹ jẹ́ tá bá ti sọ pé ẹ fẹ́ kúkú máa fèsì àwọn kan yóò ti yẹn ẹ fẹ́ fèsì àwọn kan pé a fẹ́ fèsì tẹ́ bá lè sọ pé ẹ fẹ́ ṣe fraud eléyìí torí eléyìí mú sọ pé tí Wasiu bá jẹ́ anything tẹ́ ẹ fẹ́ rọ̀bà wọn ti bẹ̀ yẹn fraud ni lẹ́ẹ̀kan sí I want to say it pẹ̀lú ọgbọ́n ọmọdé tèmi àti bí Ọlọ́run ṣe fi sí nínú mi ní pé kẹ́ cancel investigations ẹni tó bá ti jọ mọ́ fraud Nàìjíríà kan yẹ investigate mọ́ torí wọn ò kúkú investigate fraud tí Wasiu jà mọ́ ó fraud mi wọn ò investigate gbogbo àwọn tó ti ń fraud wọn ò investigate àwọn kan wà ń bẹ̀ wọn ò investigate wọn tóun bá ti jọba Ìjẹ̀bú Òde tán báyà bí bẹ́ẹ̀ kọ́ ẹ má jò jọba o
ẹ lè ti máa ṣe kó má máa bì yín lọ́wọ́ wò ó lè jẹ́ pé lè rẹ máa ṣe tó máa bẹ̀ yín lọ́wọ́ wò kò sẹ́ni tó bá fi Wasiu jẹ oyè tí àbùkù kì í kàn kò sẹ́ni tó bá fi Wasiu jẹ oyè tó máa tún pẹ́ mọ́ láyé kò sẹ́ni tó fi Wasiu jẹ oyè tó kọ́ àwọn bàbá yẹn tó jẹ́ pé wọ́n máa dààmú tó máa fi kú báyìí wọ́n máa ń sẹ́tù díẹ̀ ó máa dààmú tó máa wọn ò ní sẹ́tù mọ́ kì í ṣe rọ́ ikú tó bá ti ń pojú bẹ́ẹ̀ yóò ń pòwe fún yàn láti ṣàlàyé fún yín bí ọlá Aláàfin Ọ̀yọ́ bí wọ́n ṣe fi lórí ẹ̀mí olóńfẹ́ di olórí ẹ̀mí Máyégún ayé Ògún ayé bàjẹ́ ni ayé dàrú olóńfẹ́ di olórí ọmọọba níbi bẹ̀ yẹn ó fowó rà ni wọ́n ti sọ iye tó gbé lọ fún ìyàwó kábíyèsí kékeré olórí kékeré everybody dẹ̀ níbi owó àìgbọ́ yẹn owó ni wọ́n fi rà yẹn oyè yẹn èwo ni ó di jẹ́ Àwùjalè tó tún wá rọ́bìrì ojúkòròjú lélẹ́yìí that shall not steal ẹ̀yin kò gbúdọ̀ já ó lè. ẹ bá ti ń gbé eléyìí tí ẹ fẹ́ gbé Wasiu sí EFCC should cancel their testing after all they jaminole they fraud me nobody I was trying to mo ti complain ṣe lẹ́ ń lo agbára fún kó ṣe nǹkan tí ipò tí wọ́n máa fi yín sí àbí ipò agbára tẹ bá wà láyé kó ṣe tó wà fún nìyẹn o láti máa fi da lérú láti máa fi dọ̀nà rú láti máa fi fraud o láti máa fi ṣe nǹkan tí ò dáa o. ká máa fọ́ gbogbo ẹ̀ ká máa fẹ́ pọ̀ mọ́yọ̀ kí ni ibo ni wọ́n tún wá ń parọ́ ó sùn ọmọọba Dapo Abiodun for what kọ́ má bàa sọ wípé àárín wọn kọ́ má bàa dàkọ̀ ọmọọba Dapo Abiodun ipò òun ló ó wà nínú àwọn tó fẹ́ da kiri yẹn rú ó wà nínú wọn wọ́n wá sọ pé kó ba lè ba president ìdìbò bàjà kí ló sùn ẹ̀ fún kí ló sùn gọ́vnà yẹn fún it's just a play instead of wọn ò dẹ̀ lè fún Dapo Abiodun gọ́vnà yẹn ní authority from Abuja pé kó ṣe nǹkan báyìí fún Wasiu kó má ṣe but òun ni mo wọ́n sọ sí I'm not rude torí pé tí ìlú bá bàjẹ́ kò ń ṣe president kò kí ń kàn wọ́n gan kò kàn mọ́ wọn ọmọ wọn tó bá kàn gan ajẹ́ tó jẹ́ gbogbo síta dáadáa kò kàn wọ́n gan bó ṣe ń kan ará ìlú gbọ̀gbọ̀gbọ̀ àtàwọn innocent people tí àwọn èèyàn máa jẹ ìyà tí wọn ò fà kò kí ń kan àwọn olórí wọn yẹn ẹ má jẹ́ ká máa ṣe nǹkan tí ò dá mú tó bá ti di bẹ́ẹ̀ ẹ má investigate anybody mọ́ pé ó ṣe fraud Nàìjíríà kẹ́kún kú fọ́ gbogbo ẹ̀ lójú tó bá ti fọ́ lójú kó ní kálukú ẹbí ọdẹ sáà yẹn kí ló dé èèyàn máa ja èèyàn lólè ká dẹ̀ sọ pé a ní olórí wa torí kó ti súnmọ́ yín sáà ẹ̀rẹ̀ máa gbà láàyè láti ja àwọn èèyàn lólè láti ṣe ìkà fáwọn èèyàn nílùú ṣé nǹkan tá a gbé president wa síbẹ̀ kan lọ ṣe nìyẹn gbogbo Nàìjíríà wọ́n sọ pé a lot of things is wrong a lot of things is going wrong in the system wọ́n máa ń sọ̀rọ̀ wọ́n gbé ẹjọ́ wọ́n gbé ọ̀rọ̀ wọ́n gbé certainties lẹ́gbẹ̀ẹ́ lọ gbé certainties wọ́n lọ gbé ọ̀rọ̀ tí ò wúlò tẹ́nìkan fẹ́ jọba kí ló fẹ́ ṣe fún ìlú yẹn tó bá gbé síbẹ̀ àpò tó bẹ̀rẹ̀ sí lọ ṣe yá sí gàgà wọ́n tún máa bẹ̀rẹ̀ sí pọ̀pọ̀ wọ́n tún máa bẹ̀rẹ̀ sí ibi harvest opportunity láti máa tún fi kówó láti máa fi ṣorí burúkú àtòṣì àti pa èèyàn ló máa wà bẹ́yẹn ó ní wọ́n ṣe gboyè lẹ́kọ̀ọ́ ń sìn èèyàn mélòó ló ti kú ẹ̀yìn ẹjẹ́ kó fi Wasiu ìjọba kọ̀ọ̀kan èèyàn máa kú pẹ́ẹ́pẹ́ ni kò sí oyè tí Wasiu jẹ tí èèyàn nìkan kò sí oyè kan kó wọn fún parọ́ mọ́. èmi ò gbogbo géèmù yẹn I don't like it it's not a good word. kẹ́dédé mọ̀ nísìnyí ẹ ti mọ̀ pé ó dédé sọ pé ẹ pàdé wa ń kọ̀ torí pé ó ti mọ̀ wípé òun máa rí owó àwọn owó tó ti jí gbé yẹn wọ́n dẹ̀ máa kówó fún tó máa fi pọ́ǹpù owó tó máa fi sún àwọn yẹn sí court torí ó ti mọ̀ pé wọ́n máa of course wọ́n máa less privilege now àwọn tó fẹ́ jọba wọn ò ní lé wọn àwọn tó ti rí wọn a máa wò pé wọ́n máa bá wọn gbèsè owó sọ̀nà àwọn gbèsè àkókò wọn wọ́n wá jump àwọn èèyàn nìkan lọ pa sí fìdípọ̀tẹ̀ tiẹ̀ fìdípọ̀tẹ̀ òṣìwò ló kò wá láti anywhere Wasiu is not kò tán mọ́ royal Kini yẹn kò dẹ̀ jẹ́ kò kàwé gbogbo àwọn tó ti ń jẹ nílùú Ìjẹ̀bú yẹn ni wọ́n máa ń ka ìwé tẹ́ bá fẹ́ train yẹn to that level kó lè wá sí throne yẹn àkókò ṣìwà ẹ sọ fún ẹni kó lọ grade ara ẹ̀ kó ní certificate kan lọ́wọ́ gbogbo àwọn tó wà nílẹ̀ tó fẹ́ jẹ lórí ẹ̀ kí ló ń ṣe pé òyìnbó òṣìwò ló ń sọ ṣé ó mú ìbò sọ jù wá lọ ni kò ní certificate lọ́wọ́ náà kò lọ sí school náà kò ní secondary school lọ́wọ́ ẹ jẹ́ kí standard wọ ẹ jẹ́ ká ní standard kan pé okay òbí mọ̀ ṣe pé ẹ mo lágbára mo kàn lè ṣe nǹkan tó bá wù mí just cheat everybody
tó bá ń rọ̀bù tí gbogbo èèyàn bá ń rọ̀bù báyìí táwọn kan ń rọ̀bù tó ń fi wọ́n lẹ̀ táwọn kan ò tiẹ̀ rọ̀bù tó ń fìyà jẹ wọ́n kò dáná àwọn tó ń ṣiṣẹ́ oṣù bí Wasiu wọ́n yẹn máa flaunt owó tó ń da owó sígboro tó máa tí gbogbo wọn máa jẹ ṣe bí ẹni tẹ ìgbádùn yẹn wọn ò investigate wọn rí ẹ lọ́wọ́ àwọn tó ń ṣiṣẹ́ gbogbo tó ń ṣiṣẹ́ ìjọba ní Nàìjíríà ṣé wọ́n lè tó ń ṣiṣẹ́ tó ń gba owó gbogbo ṣé wọ́n lè gbádùn báwo ni àwọn èèyàn ṣe ní join kidnapping báwo ni wọ́n ṣe ní join òun wọ́n ṣe ní jalè ní orílẹ̀-èdè Nàìjíríà. Madam, this Awujale issue will lead to the downfall of Wasiu Ayinde in Ijebu Ode. Only Ijebu Ode. How come Wasiu, you know, put about Amonkoteko, Ayinde will sit on top of great wọn ò tiẹ̀ iṣẹ́ pọ̀ níwájú President Bola Ahmed Tinubu wọn ò gbúdọ̀ lo a single time láti sọ pé wọ́n fẹ́ fi da Ìjẹ̀bú Òde rú ìkan tó bá fi Ìjẹ̀bú Òde tán bá fi Wasiu ìjọba tán oppose idea yẹn lé wọn lórí ní Ìjẹ̀bú Òde wọ́n dìídì ba Ìjẹ̀bú jẹ́ ni and it's not a good thing torí pé mo rí wọn kan tán lọ sọ́dọ̀ bàbá yẹn tán lọ sọ pé àwọn remember ìgbà táwọn sójà tí wọ́n ṣe báyìí fáwọn wọ́n ṣe support àwọn gbà yẹn I remember it wọ́n sọ wọ́n gbé síbẹ̀ mo share wà lórí platform tí wọ́n bá ti delete so tí wọ́n bá ṣe tán Wasiu counterfeit tẹ́ bá fẹ́ gbogbo èèyàn tó lọ sẹ́yìn tó support President Tinubu wọ́n show mi gbogbo àwọn tó ti support wọn tó ti small wọn ló jọba wọ́n ní àwọn kìíní yẹn ẹlòmíì ní charisma ó ti yé ẹlòmíì tó bá sọ pọ̀ ba Ìjẹ̀bú Èkó lòún fẹ́ jẹ Èkó yẹn ló máa dùn ọmọ títí ó máa fi jẹ́ ó dẹ̀ máa kàwé Wasiu ti dọmọ ó ti sọmọ ilé Wasiu ti sọmọ ilé Wasiu ti sọmọ ilé fraud Wasiu tó ti yé yín kí gbogbo ayé fi dìde wọ́n fi ń sọ̀rọ̀ yìí the is too glared is too open olè yẹn ti wà tún ojúkorojú òru là ń jalè ní wọ́n gbọ́ la gbọ́ kì í ṣọ ọ̀sán gbogbo là ń ṣèkà kì í ṣe òru àmì òru là ń ṣèkà la gbọ́ àgbọ̀sán gbogbo ọ̀sán gbogbo ló fẹ́ ṣe ìkà yìí ẹ má dìídì ba Ìjẹ̀bú jẹ́ torí pé alágbára lénìí àwọn èèyàn ní ṣé ọba ló ṣé Ifá ló máa ń jọba ni èèyàn ló máa ń dífá náà ṣé Ifá wọ̀nyẹn ìkúrọ̀ wọ̀nyẹn tó máa ń dà sílẹ̀ àti gbogbo káwé yẹn ṣó máa ń sọ̀rọ̀ ni ṣèbéyàn kan náà ni ó máa sọ nǹkan tó bá wù pé eléyìí òun ló máa ní ló ní òun ló sọ pé òun ní inspiration tóun fi lè bá wọn kíní tí òun sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so ṣé èèyàn jáde tó wá sọ̀rọ̀ ni ayé ti lajú ju gbogbo nǹkan tá a kò máa disturb ara wa tẹ́ mọ̀ pé ẹni yìí kò qualify fún you just want to destroy the place because it's connected to you torí pé ẹni náà connected to you ó máa jalè àjàgbé ni a ṣe eré àjàgbé ṣe pé kò dá it's not good everybody náà mo máa sọ ń sìn kò dá tí ò bá ti dá kò dá là ń sọ Wasiu ọba Ìjẹ̀bú Òde báwo Awujale for that matter ìgbà tó jẹ olórí ọmọ bá ń gbà yẹn mo wo tó bá jẹ́ pé àwọn ará Ìjẹ̀bú náà mi ń ṣọmọ Ìjẹ̀bú o tẹ́ pé wọ́n ti gbọ́ nǹkan tí mo sọ ń gbà yẹn mo wò pé báwo ni bàbá yẹn ṣe kú bàbá Ọ̀túnba yẹn ṣùgbọ́n mi báwo ni ó ṣe kú tí ò tiẹ̀ tí pé ìṣẹ́jú kan Wasiu ti ń jàdú ipò ẹni mo ní à ṣé ìwọ wà náà wọn tó pa wọ́n ni ṣé ìwọ wà náà wọn tó pa wọ́n ni kí ló dé tí ó jẹ́ òtí ẹ̀jẹ̀ kátẹ́gùn fẹ́ sí díẹ̀ ló ti ń jàdú ló ń jàdú fún apariwo ń gbà yẹn rẹ̀ pé orí mi fi ni owó kan wọ́ òun lẹ̀ ni ṣé ó ṣe rere fún mi ni mo máa wọ́ lẹ̀ ni àbí 20 years ago mo wọ́ lẹ̀ ni pàtó jẹ tó lòun jẹ gbogbo àwọn ọba orin tó lọ ń jẹ ọba NTA channel tó ń jẹ gbogbo yẹyẹ káàkiri pàtó lòun jẹ kiri kan lẹ́kọ̀ọ́ ṣé mo jáde mo wá sọ̀rọ̀ ni àbí mo takò ń gbà yẹn ó takò mí ni ó dẹ̀ ṣèkà fún mi ó dẹ̀ ti ń ṣèkà fáwọn èèyàn ní ìfẹ́ máa dárúkọ àwọn èèyàn tó ṣèkà fún nílùú Ìjẹ̀bú Òde yẹn ó ti ṣe ìkà jù Wasiu ń ṣe ìkà
ó ti ṣe stupid and bastard ìkà fọ́ọ̀mù èèyàn. ẹ jọ sá o president ẹ lọ gbogbo ẹjọ́ burúkú tó wà tí wọ́n gbé síwájú yín tó bá di pé máa gbé story kan táwọn ará ìgboro ẹ settle gbogbo àwọn ẹjọ́ wọ̀nyẹn kẹ má jẹ́ ká máa fi ọ̀rọ̀ Wasiu tí ọ̀rọ̀ Wasiu yẹn tó bá sọ pé ẹ̀rẹ̀gbẹ̀ lásán ni tí kò ní sọ sí owó lẹ́ máa fi yẹn sílẹ̀ ẹ máa ní ẹkọ òun àti kó tún máa sọ pé òun sue Governor Dapo Abiodun so that people will not be thinking that Dapo Abiodun is the part of people that are opposing kán ba lè ṣe gbogbo ẹ̀ mo ṣe ń béèrè pé kí ló sue ẹ̀ fún kó lè má sue bọ̀ tí wọ́n bá lè kọ́ bàbá dojúkọ Dapo Abiodun tí wọ́n bá dẹ̀ ti give order from above láti sọ pé òkè o Dapo Abiodun ṣe nǹkan báyìí fún Wasiu he will do it because kò nílé APC ní number one lè disobey president. now mo fẹ́ sọ nǹkan kan mo rí fídíò kan tí àwọn èèyàn kan ń sọ nípa Wasiu please stop disturbing us on this platform on this Facebook on this blue app stop disturbing us. ìwọ nìkan ló kówó náà kówó nàìjíríà pamọ́ sí lọ́wọ́ ló já olè ìwọ nìkan ló ń já àwọn obìnrin ló lè ń ba ayé obìnrin jẹ́ nìkan náà ló fẹ́ jọba kí ló dé. ó ní Bọ́lá the gods are angry oh. To God it's not a joke. Wasiu ni ibi báyìí òun ni nígbà òun ni láwo òun ni ní kòkó bàbá yasukuru Wasiu kò àti sọ fún ìgbẹ́ lọ wá gbogbo míì fún ìgbà tó kọ́kọ́ béèrè kábíyèmí President Bola Ahmed Tinubu ẹjọ́ sá o due respect you know I love you I respect you bó ti yẹ pé ẹ ti understand but politics ló lóun kọ́kọ́ fẹ́ ṣe bí senator ló lóun fẹ́ ṣe kí ló tẹ̀ fún senator báyìí tẹ bá kí ló dé tẹ reject ẹ torí ẹ fẹ́ kó da gbogbo lérú kí ló tó wá jẹ́ kó rí Ìjẹ̀bú lẹ wá fẹ́ lọ fi lé lórí ẹ má fi sí o ó lóun fẹ́ senator gbà yẹn ẹ reject ẹ á lóun fẹ́ lè ẹ reject kí ló dé tó wá gbórí Ìjẹ̀bú lẹ fẹ́ ọkọ sẹsì ẹni gbogbo fúnra yẹn fi system jẹ bẹ́ẹ̀ ni ipò orin nìkan ló lè kọ fún wa kó má bàa da gbogbo lérú ẹ ti mọ̀ náà kí ló tẹ̀lé fún ẹ lọ fún ní senator àbí kẹ fún lábàánsẹ́dọ̀ tẹ bá fún lábàánsẹ́dọ̀ sí kó lọ sẹ́yìn òdi bó jẹ́ tikú tọ́nu bó jẹ́ tó gòbí tí ẹni kan lọ save wọn kan lọ rescue wọn bẹ́ẹ̀ a ṣà máa gbà á tún máa gbowó láti ráyè túnra lé sẹ́yìn gbogbo àwọn lè àwọn owó mọ̀ ṣe kówó jáde kò lè sẹ́ tó máa bí EFCC ọwọ́ wọn ló wà gbogbo everybody àwọn ló ní àtọlọ́pàá àti gbogbo wọn even àwọn bandits wọn lè dọ́dọ̀ tí wọ́n béèrè ìbọn lọ́wọ́ yín ó lóun fẹ́ jẹ sínétọ̀ ṣé tó bá ti jẹ sínétọ̀ láti ìgbà yẹn sì ṣe bí politics yẹn ló máa bá ayé wájú tó máa fà á nísìnyí báyìí tó gbọ́n kọrin fún yẹn ẹ fẹ́ fi system sí kó lọ́ọ́ bá yé gbogbo wọn jẹ́ níjẹ̀bú ẹ ti ẹ̀ consider pé àwọn innocent people ẹ mọ báwọn yẹn ṣe máa feel ní sí àwọn ilé kan sọ pé ok o wọ́n fi system ó wá fi system interrupt wọn nígbà tó di 10 days on the 10 ló gbé wèrè tó lọ fraud tó gbé jáde tó ní kìnnì kan òun náà ó gbé kìnnì lẹ́tà tiẹ̀ jáde ní on the 10 sí preparation dẹ̀ ti lọ for long wá di distract wọn ó dẹ̀ mọ̀ pé ó kù 4 days or 5 days kí àwọn people yẹn present sí kìnnì wọn ló lọ interrupt wọn so they will be discussing that ó fi system ó lo delay 30 fún wọn so Ogun State náà wá sọ pé according to the law of so and so according to the law of kìnnì kan 1992 according to the kìnnì kan section kìnnì kan and now because of that now àwọn eléyìí wọ́n ti late láti tètè present kìnnì kan àwọn afẹ́ ṣe kìnnì kan ẹjọ́ ìtòrò Ọlọ́run ẹjọ́ gbogbo eléyìí game gbogbo bad game yẹn is too dirty leave people alone ẹ jẹ́ ká tiẹ̀ ní peace ṣé yóò mú ọ̀tẹ̀lẹ̀ ní peace mọ́ láti gbà tí APC òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ̀rọ̀ láti gbà tí APC ti wá ní peace mọ́ báyìí wọ́n lè fẹ́ jẹ́ kọ́kọ́ báyìí wọ́n máa kọ́kọ́ dàrú ni wọ́n kàn dàrú kí ló dé. àwọn ilé àwọn máa sọ pé àwọn máa pàṣẹ jálẹ̀ wọn o àwọn máa ń dà nǹkan rú ni o wọ́n dẹ̀ máa sọ ni wọ́n dẹ̀ ní wìtàtìlẹ́yìn àwọn bàbá wa o àkódà náà all the hooligans tó máa ń pera wọn ní ọmọ president wọn yẹn tó bá fi wọ́n bẹ̀ kó dá àwọn hooligans yẹn nìkan kó dá wọn dá president wọn ò lè gbé president Bọ́lá Ahmed ẹni wuyẹ láyé wà láìtàlá wọn ò lè gbé wọn dẹ́ni wẹ̀ ní òògùn torí mi understand nǹkan tó ń believe pé without them ni baby they cannot be somebody they cannot be president they are no wọn ò lè ṣe nǹkan kan they are not contributing anything tí president ò bá mọ̀ bẹ́yẹn àwọn gbogbo ni wọ́n use tí wọ́n ń ṣe dáadáa fún wọn wọ́n ò ṣe anything
fún orílẹ̀-èdè wa. Kí ni Wasiu ṣe tó kọ̀ máa jẹ́ pé wọ́n ṣe ń pọ̀pọ̀ owó? Ẹ lọ wo gbogbo àwọn tó ń jó kiri wọ̀nyẹn nìkan náà ló máa rí owó at this time. Ẹ lọ wo àwọn tó jẹ́ civil servant ni wọ́n tó ń gba 100,000 tó ń gba 300,000 bóyá lè rí wọn pàtí bẹ́yẹn kọ́ máa jó kiri. Gbogbo corruption tó le jù ní orílẹ̀-èdè Nàìjíríà yẹn under Wasiu náà máa wà náà àwọn cartel náà. Drug cartel, yes, it's part of them. Wasiu is part of drug cartel. Even gan epo Nàìjíríà bí wọ́n ṣe wà yẹn Wasiu náà ti wà nínú àwọn tó ń jí epo wà níbẹ̀. Ó wà nínú wọn kì í ṣe rọ́. Wọ́n ń pín tí wọ́n bá pín owó dọ́dọ̀ ẹ̀ ìwà wa ti máa gbọ́ ìlú àwọn orúkọ kan tó máa ti pa. Wọ́n ń pín owó dọ́dọ̀ olówó tó ń gbà àti epo àti gbogbo nǹkan burúkú tó ń pín. Ó tún wá ṣe tán náà fẹ́ kò lè jẹ́ Awujale ẹjọ́ ẹ bá wa wá nǹkan míì fún. Àbí ṣe bí politician ní ṣe àṣẹrú ní ọjọ́ tẹ ti ń ṣe nǹkan sí president lẹ́ẹ̀fẹ́ jọba rí. Ìdí politics yìí ni ibẹ̀ lẹ́dẹ̀ mú wọ̀ ibẹ̀ lẹ́ mú Wasiu wọ̀ ẹjọ́ focus sí di politics yìí kẹ́ ẹ fi àwọn orúlé kìíní wọ̀nyẹn sílẹ̀. Gbogbo ibi náà ti àwọn èèyàn ti gbà tán ó tún ọ̀yàn nìkan náà ló tún kù. Ẹ sọ wọ́n lẹ̀ ní oṣù ọmọ Ìjẹ̀bú but I'm saying this for the sake of God àti peace àwọn èèyàn ni. Bí òjò ọjọ́ kan Ìjẹ̀bú yẹn náà mo ti gbé Ìjẹ̀bú yẹn rí. Adẹ̀tún sọ pé kí orílẹ̀-èdè wa lè da káíkọ́ yẹn máa bìlí gbé a lè jalè a lè da gbogbo nǹkan orúkọ àkọrin ká ìyẹ́rì tiẹ̀ kí Ọlọ́run wa máa bínú kí gbogbo èèyàn máa kanra kí gbogbo èèyàn máa banújẹ́ kí orílẹ̀-èdè yẹn kó máa ṣe nǹkan tí ò da. Gbogbo ìwà burúkú táwọn èèyàn ń wù tí wọ́n ń fipá fi àwọn èèyàn tí ò tọ́ sípò sílẹ̀ olùpa gbogbo nǹkan jẹ́ lónìí. This one is my person, this one is this and that. Ẹ wo man tí wọ́n sọ pé ìdílé tó fẹ́ ọmọ bàbá Buhari yẹn mi tẹ̀ mọ́pọ̀ bàbá Buhari mú mọ̀ pé ìgbà tó ń ṣèyàwó yẹn nísìnyí báyìí bàbá Buhari I don't want to talk. Kí ló dé tí Wasiu fẹ́ jọba? Ẹ jẹ́ kó jẹ sínétọ̀ nǹkan tó kọ́kọ́ béèrè tó gbé wá sọ́dọ̀ bàbá aṣáájú tó lóun fẹ́ jẹ tán fi ní kókó máa bọ̀ níjẹ̀bú òun ni sínétọ̀. Àyè wà ní sẹ́nìtì ń sìn ẹ lè ní kó lọ jẹ́ sẹ́nì president gan kò sẹ́ni tó bá béèrè. Irú yẹn wá ti mọ̀ pé politics ni we have a dirty politics in Nigeria kò sẹ́ni tó máa béèrè yẹn. Àwọn ìdílé onídìílé tó ti ń dúró for donkey years sísìn tí ẹlòmíì ti jẹyà tí wọ́n ti ẹ̀ ń sanwó fún kíní wọn ìdílé tí wọ́n ló wá kàn sí wọ́n wá ní wọ́n jump ẹ̀ wọ́n fẹ́ rọ̀bù wọ́n wá gbé fẹ́lòmí torí Wasiu. Ta ni Wasiu ṣe lórí méjì ni. Tó bá yá ń sí efele náà máa lóun fẹ́ jọba ó lè lóun fẹ́ lọ jọba bìkan. Tó bá yá ń sìn náà tí MC náà bá kó ní Àbújá níbi tó wà yẹn agídí gbogbo nǹkan wọn jíjí gbé ni tó bá kó l'Àbújá náà òun náà á lò lọ adó lè ní kó lọ wábì kan fóun náà ní Èkó yẹn Èkó lòun náà máa fẹ́ sọ pé òun ti wá ló máa fẹ́ ní Òṣòdì tó ló ti pa ìgbà yẹn tó yẹ pé wọn ò gbé lọ sí Àbújá wọn ti fi jọ wọn ti kírètì ọba nìkan fún lóṣòdì wọn kò ní ọba jantirẹrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà wọn á tún jẹ́ àwọn ọba gidi ni ó da àwọn head convict àwọn head amrọba bandit oríṣiríṣi criminal àti ẹ̀gbọ́n àwọn tó bá jẹ́ ọlọ́pàá tí wọ́n ìmọ̀wé tó ń ṣe kí ló dé. Ìgbà tí wọ́n ní president fẹ́ wọlé gbà náà ni MC sáré lọ ni ó lọ gbé certificate tó bó ṣe gbé síta rẹ̀ tó lòun fẹ́ jẹ ó mà táyé ó lòun fẹ́ jẹ sí òun náà fẹ́ lọ sí house. Wọ́n kò ń fi oríṣiríṣi ẹ̀gbin lọ orílẹ̀-èdè wa yẹn ọlọ́run bọ́ mi tí ṣe rí president Bọ́lá Ahmed Tinubu wọ́n rí yín fi gan ni o ọ̀tẹ́ ẹ̀ kí ń wo tàwọn tó rí yín fi yẹn kò yé mi wọ́n rí yín fi gan ni o torí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àrífín ilé ìyàgbẹ́ ni kò yẹ kí Wasiu kẹ́ ti bá sọ lẹ́ẹ̀kan pé jáwọ́ ní ọ̀rọ̀ ọba kó ìtù máa gbà yín lọ́wọ́ mú kó ìtù máa bẹ̀ yín lọ́wọ́ wò ègé tẹ́ ẹ tó fi wá bá yín ní bìgínì kan tó bẹ̀rẹ̀ sí ṣe kí nìyẹn ẹni kó gbàgbé nípa ọba kó ìtù máa bá yín sọ ẹ máa bá àwọn ọlọ́pàá yín sọ tó ti bá yín ṣiṣẹ́ kó tó ti pẹ́ di president wọn ò gbọ́nà ọmọ sí yín lẹ́nu
ẹ̀ẹ́dẹ̀ wá nǹkan ṣe sí wọn bó jẹ́ pé lára àwọn bandits wọ̀nyẹn tó ní gbogbo wọn mọ̀ ẹ mọ̀ pé bóyá kẹ́ lọ rán wọn sí wọn kò yé wa wọ́n rí yín sí irú àrífín burúkú wọn nìyẹn tó bá ní wọ́n sọ̀rọ̀ bí wọ́n fẹ́ dà nǹkan níwò wọ́n ní ẹ̀ ó ti lọ bá campaign ó ti lọ bá president tó bá ní wọ́n gbà ó fẹ́ bà kọjá bí wọ́n ti lọ bá president ó ajá ti plane o nígbà tó fẹ́ di terrorist gbà yẹn òun náà ni ó ti lọ bá president everything wọ́n máa bà ní lórúkọ jẹ́ mélòó gangan ni wọ́n ti sọ pé àwọn ọmọ yín tó jáde nínú yín gan tiẹ̀ ṣe ń sìn àwọn tó jáde nínú yín gangan mélòó ni wọ́n náà ṣe ó kè ṣé kí gbogbo nàìjíríà fi yín lẹ̀ pẹ̀lú àwọn tọ́ọ̀gì wọ̀nyẹn bóyá wọ́n lè gbé yín wọlé sí nàìjíríà wọ́n lè ṣe kankan wọ́n kàn máa rí pé wọ́n kàn máa fi ìwé wá gbé yín láti United Nations ni pẹ̀lú gbogbo wọn àtẹ̀yìn àti gbogbo wọn wọ́n ò lè gbé yín lókè kí ló dé tí gbogbo wọn fi òun yẹn wọ́n dẹ̀ ń da gba ayé àwọn èèyàn rú wọ́n dẹ̀ ń da ayé àwọn èèyàn wọ́n dẹ̀ ń gba àlàáfíà lára àwọn èèyàn ẹ mọ̀ iye àdúrà tí mo ti gbà lórí èkìní ẹ̀rẹ́ pàdé àyàn nígbà ni ẹ mọ̀ iye àwọn tó ti forí kó èpè lóríṣiríṣi tẹ́ pé wọn ò tí ì ní gbọ́ sórí wọn kò wí pé obìnrin kan ṣe pé bóyá kò wọ́n mọ̀ wọ́n dẹ̀ mọ̀ nǹkan tó ti ṣe fún wa ní. wàá bá yé ẹnìkan jẹ́ wàá pa àwọn èèyàn wàá ti pa àwọn èèyàn lẹ́kùn àwọn èèyàn máa sunkún wọn máa wà nínú ìrora ìwà wa ṣe pé ó fẹ́ máa yọ̀ kiri wọ́n sọ pé nǹkan tí ọba ti gbìn ló máa kára hàn. náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ first lady mo fẹ́ analyse ilé kí n tó jẹ́ mo fẹ́ play ẹ̀kú tó kọ́ máa ń kọjá pé mo ń sọ̀rọ̀ I don't want to play people kìíní ni àwọn Milo ṣá ní Milo ṣá ó ti tọ́ I'm coming. I want to play this. I want to analyze this. I want to play this before I analyze it. Jẹ́ n kọ́kọ́ play ológun dúdú yìí náà mo bọ̀. Mo fẹ́ play Màmá Olúrẹ̀mí Tinubu, First Lady. Tí àsìkò yìí bá bá yín Ayọ̀mídé ọ̀rẹ́ yín ọmọ yín kò lè ológun dúdú ọkọ̀ sọ́jà kò òṣèlú ọ̀kan ṣoṣo ọmọ ilé tó dùn àbí ni mo tún wá lónìí o láti wá fún yín lọ́sìn ní abẹ́rẹ́ Awujale dé. Nǹkan tá a tún gbọ́ lónìí ni wípé wọ́n ní Wasiu Ayinde ọ̀kan nínú àwọn èèyàn tó díje fún ipò Awujale wọ́n ló lọ sí ilé ẹjọ́ ó gba Abiodun lẹ́jọ́ pé gbogbo àwọn èèyàn lẹ́jọ́ pa alága káńsì lẹ́jọ́ pé gbogbo ẹ̀ lẹ́jọ́ I don't know how far is it true akọ̀ríwé ẹni àmọ́ bóyá fèkì bóyá original wọ́n lọ sí ilé ẹjọ́. Nǹkan tó wá ń kọ mí lóminú ni pé rísìn tí Wasiu Ayinde fi lọ sí ilé ẹjọ́